mi ṣàlàáfíà lẹ́wà. Fídíò yìí mo fẹ́ ká fi kọ́ ẹ̀kọ́ ni lórí lọ́kọláya. Mo release fídíò kan lánàá, mo mention Yorùbá actor Akin Ọláìyá pé ó ṣe write up síta pé òun àti ìyàwó òun àwọn ò sí papọ̀ mọ́. Àwa ti ń gbọ́ fìnìfìnì bẹ́ẹ̀ tí mo ní kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ìyàwó tó pé wá yẹ, ìyàwó alárédè tọ́run gbọ́, táyé gbọ́ tọ́run gbọ́. Tó jẹ́ pé lórí ìgbà tí wọ́n fẹ́ ṣe ìyàwó yìí, former wife, ex-wife Akin Ọláìyá tó bímọ fún, ó jáde wá tó release oríṣiríṣi ọ̀rọ̀ àṣírí, ọ̀rọ̀ ìkọ̀kọ̀, síkírìtì tó release ẹ̀. Orí ọ̀rọ̀ yìí náà la wà tí ọ̀rọ̀ ìyá Ìbàdàn ó bímọ kan fún Akin, kò bímọ kan fún Akin tó fi jáde, abẹ́ ti gbàgbé lórí ọ̀rọ̀ ìyàwó yìí náà ni. Ẹ̀yin tèmi, ìyàwó yẹn wọ́n wá ní kò pé 1 year. According to bá a ṣe gbọ́, wọ́n ní ìyàwó yẹn gan kò pé 3 months tó ti bẹ̀rẹ̀ sí ní issue. Irú ìyàwó wo ló fẹ́? Irú ọkọ wo ló fẹ́? Tẹ́ ẹ̀ tí pé àsìkò tó yẹ kẹ́ mọ́ ṣe honeymoon, ẹ ti ń ṣe jàgídíjàgan. Wọ́n ní kò tí ì pé 3 months tí wọ́n fi ń ṣe jàgídíjàgan, wọ́n ti bẹ̀rẹ̀ jàgídíjàgan. According to bí wọ́n ṣe sọ, marriage ti wà violence. Tí wọ́n bá sọ pé marriage ti wà violence, that means ó ti involve pé kí wọ́n mọ̀ nara wọn. That means according to àwọn tó ṣe voice yẹn o, allegedly, bí ẹni pé Akin ó na ọmọbìnrin yẹn. Bí wọ́n ṣe sọ, you understand me? Kí ló wá fa gbogbo eléyìí? Ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìyàwó gangan. Akin Ọláìyá ó ti bẹ̀rẹ̀ sí ní relationship pẹ̀lú ọ̀rẹ́ ìyàwó ẹ̀ tó fẹ́. Ẹ gbọ́ nǹkan tí mo sọ. Actor Yorùbá actor Akin Ọláìyá ó ti bẹ̀rẹ̀ sí ní relationship pẹ̀lú ọ̀rẹ́ ìyàwó ẹ̀ tí wọ́n pè ní bridesmaid lọ́jọ́ ìgbéyàwó. Arábìnrin yẹn máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Nígbà tó ń wá béèrè ọ̀rọ̀, ó ní sọ wípé níjọ́ wedding yẹn náà làwọn mọ́ra. Wọ́n níjọ́ wedding yẹn làwọn mọ́ra. Ṣó lè jẹ́ lóòótọ́ ṣá? Àbí wọ́n ti ń fẹ́ra wọn before wedding? Àbí níjọ́ wedding yẹn? Àbí ìgbà tí wọ́n wá kí wọn pé congratulation nínú ilé, òun ni wọ́n bẹ̀rẹ̀ ìgbéyàwó, wọ́n bẹ̀rẹ̀ relationship. Tó bá jẹ́ pé ìgbẹ̀yìn tí normal tí ó bá jẹ́ wípé Akin Ọláìyá kì í ṣe èèyàn kan tó ń ṣe ṣìnà, tí èèyàn ṣe èèyàn kan tó ṣe, èèyàn tó bá fẹ́ràn ṣìnà, ẹ jẹ́ kí n sọ fún yín, kò sí obìnrin tó lè kọ ẹnu sí. Ẹ̀yin tèmi lọ́kùnrin, Ajia ló ń sọ̀rọ̀, ẹ̀yin náà mọ̀. Tí ọkùnrin bá ní ṣìnà, kò sí obìnrin tí ò lè kọ ẹnu sí, kò sí obìnrin tó lè dó. Tí ọkùnrin bá ní ṣìnà, àwọn tó ní ṣìnà wọ́n ń bẹ Ọlọ́run kọ́ lọ́n gbà lọ́wọ́ wọn. Ká ní ọkọ Akin Ọláìyá ò ní ṣìnà, tó wá jẹ́ pé ìjọ́ wedding lórí gẹ̀ yẹn, àbí after wedding lórí gẹ̀ yẹn, a jẹ́ pé wọ́n ti lo tojú, wọ́n ti sin sójú, wọ́n ti fi ra ojú, wọ́n ti fi stọ́ tètè. That is level àwọn nǹkan míì tẹ́yìn kan pè ní káyámátá, tèmi sọ pé oògùn abẹnú gọ̀ǹgọ̀. Wọ́n lè tọ́ bí tìró, wọ́n lè sin bí gbẹ́rẹ́, wọ́n lè ṣe bí powder, wọ́n lè ṣe sí cream. Tó bá yẹ pé Akin Ọláìyá ò ní láìpẹ́ ìṣe oníṣìnà o. Bẹ́ẹ̀ Akin Ọláìyá táwa ń gbọ́ story ẹ̀, ó jọ pé èèyàn tó fẹ́ràn obìnrin ni. Akin Ọláìyá táwa ń gbọ́rọ̀ ẹ̀, ó jọ bí ẹni pé èèyàn tó fẹ́ràn ṣìnà. So possibility wà pé ara ṣìnà náà ni. Ọ̀rẹ́ ìyàwó ẹ̀, bridesmaid ìyàwó ẹ̀. So problem yìí ti wá ń pọ̀ jù. Ọmọ yìí sọ pé òun ò lè bí ẹ kíní yẹn mọ́, òun ò lè bí ẹ rẹ̀ mọ́. So ọlá pé Akin Ọláìyá wá wà ní relationship pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀. Akin Ọláìyá wá wà ní relationship pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀. Òun ló wá prompt ẹ̀ pẹ̀lú pé violence, wàhálà, jàgídíjàgan ló mú obìnrin yẹn kúrò nínú ilé. Ó ti kúrò nínú ilé, ó mà ti ṣe díẹ̀, ilẹ̀ mà ti rẹ̀. And she went silence. Kò sọ nípa ẹ̀, kò sọ kankan nípa ẹ̀. Àwọn bùrọ̀dá wa Akin Ọláìyá, àwọn ni wọ́n wá ní kéèyàn kan bá wọn kọ write up jáde. Write up yẹn òun ló wá trigger bí ọ̀rọ̀ yìí ṣe wá lọ trending. Pé wedding gbàwo sí gbàwo, wedding view once wo lélẹ̀, kí ló lè ṣẹlẹ̀ ẹ̀yin tèmi? Àwọn ò tọrọ irú wedding báyìí fáwọn ọmọ wa. A ò tọrọ irú wedding báyìí fáwọn ọmọ wa. Ẹ kọ́ àwọn ọmọ yín kí wọ́n lè fún yín nísinmi. O ti come of age, àgbàlagbà ni ẹ kọ́ra ẹ̀ náà. Járe ẹ ní ìjánu náà. Mo sọ fún yín, mo ní kí ní abẹ́ yín yẹn, okó yín yẹn, ẹ sokùn mọ́. Tó bá jẹ́ wípé ọkàn yín ló ń gbé ẹbẹ̀ wéléwéléwélé, àbí bóyá kíní kan ló ń lò, bóyá apps kan ló ń lò, àbí kíní kan ló ń lò, ló ń jẹ́ kó máa tọpinpin àwọn obìnrin, like check ara ẹ̀. Kì í ṣe gbogbo obìnrin tí o bá rí ló wà mọ́ tí o kó bọ̀ ní fùrọ̀. Àwọn obìnrin kan mọ̀ débẹ̀ ni. Lọ bèrè lọ́wọ́ àwọn ọkùnrin tó wà successful. Kì í ṣe gbogbo òbò ni wọ́n ń dó. Wàá dóbò mi báyìí ò ní get up mọ́. Wàá dóbò mi, wàá lọ ráúráú. Wàá dóbò mi, ó máa pajúdé. Ìwọ wá dó ọ̀rẹ́, o tún padà lọ dó ọ̀rẹ́. Dídó lèmi rí yẹn sí. Èmi ò rí yẹn as marriage. Marriage tó pọ̀ṣù 3.
tó ti túká. So ọmọdé yìí lọ silence o, kò sọ̀rọ̀ nípa ẹ̀, ó lọ padà lọ sílé bàbá àti ìyá ẹ̀. Ẹ̀yin náà lẹ jáde lẹ kọ write up. Nínú write up ẹ, actor Akin Ọláìyá, ìwọ ò ṣe mention pé o ti fẹ́ ọ̀rẹ́ ẹ̀, o ti fẹ́ ọ̀rẹ́ ìyàwó ẹ̀. Who does that? Okay, ọ̀rọ̀ nǹkan tó ṣe yí Akin Ọláìyá, fi kíní yẹn fi tọ́ra ẹ wò. Kí ọmọdé yẹn bó ṣe kúrò nílé ẹ̀, kẹ́ ẹ sọ wípé ẹ ti divorce gangan pátápátá, kó wá lọ fọ́ ọ̀rẹ́ ẹ̀. How will you feel? Kí ló dé tẹ máa fi nǹkan tẹ́ ẹ lè gbà tẹ máa fi lọ ìyàn náà? Akin Ọláìyá, ṣé wọ́n lè gbàrú ẹ̀? Ká sọ wípé ẹ ti divorce ara yín pátápátá. Tí yín kọ́ ní alákọ̀ọ́kọ́ náà, oṣù kan, oṣù méjì, àìmọye, tí yín kọ́ ní alákọ̀ọ́kọ́. Àmọ́ kí ọmọ yẹn wá divorce, kẹ́ ẹ divorce ara yín bẹ́yẹn. Kó o divorce ọmọ yẹn bẹ́yẹn, kó ní kálukú lọ separate ways. Kódà kó ti tó ọdún 3, ọdún 4, kó wá gbọ́ pé ó fẹ́ ọ̀rẹ́ rẹ. How will you feel? Tó bá jẹ́ ọmọ Yorùbá gidi, tó bá jẹ́ ọmọ tí wọ́n kọ́ dáadáa, how will you feel pé ọmọ yẹn fẹ́ ọ̀rẹ́ ẹ̀? O lè wá padà wá gbà bẹ́ẹ̀ at last, bẹ̀ wá feel bad. À ń bọ̀sibọ̀si before kí marriage yẹn tó end, ó ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ ọ̀rẹ́ ẹ̀. Ọmọ yẹn wá kó jáde, ó wá ní ìwọ fi lá lójú, ó wá lọ gbé ọ̀rẹ́ ẹ̀ wá. Who does that? Who does that? Ọmọ yẹn dẹ̀ dákẹ́ kò sọ̀rọ̀. Ẹ tún wá gbẹ lẹ́yìn, ẹ̀yin náà lẹ push narration síta. Ó ṣe sọ wípé o ti fẹ́ ọ̀rẹ́ ẹ̀. Ó ga. What I'm trying to let you know is, it does not even make sense for someone to just say, she just fuck and left without nothing, just like that, just for her own enjoyment or for her own. She just decided to love just like that. It can't be possible. You guys should just think about it and just see whether it makes sense. But all I can say is, I handle everything to Almighty God because He's the one in control. And imagine, after all that, after the mistreating, pain and everything, the husband end up marrying your own best friend. So, what does that mean? What does that mean? It's because I'm not that kind of person that will just come and be saying my own side of story, doing far just like that. I'm not used to it because in our own culture, they don't train us like that. We can't just come and be exposing some results. If that's what's going on social media, someone said it even dragged me out that I have infection, this and that. I was like, I don't know about it, but I don't know whether it's the one that's saying that around. So all what I can say is, me and my husband, we are no more, and the two people we trusted end up betraying me. They really disappointed me. Like, I'm really disappointed in them. There's different reasons for me to let, and there is only different reason for me to marry my friend. So it's not a big deal. That's what he decided to do, and that is what he has in mind. So I don't want to be putting myself in his shoe because we are no more longer together. So I'm praying for my own good future. I choose my praise and happiness over everything. And thank God I'm living my own soft and better life. So all praise is Almighty Allah. And I pray in our next time marriage, we marry once again and marry right by the grace of Almighty Allah. So there's nothing. That's what God. You know, everybody has his own destiny, and people were saying they heard from me that since the day we saw her at our wedding, it means that we end up marrying. I was like, imagine you saw someone that you don't know. I've never met that person before, and you were saying she'll end up being your wife. I was like, it's okay, no problem. Such is life, and that's how life is. So I don't have to compare my life. Good day, everyone. Ó ga o, nǹkan tó ń ti èèyàn lójú jolè lọ, ó wà o, you cannot burn your cake and have it. O fẹ́ ọ̀rẹ́ alákọ̀ọ́kọ́, ó dó o filẹ̀lẹ̀, ó bá mú kejì náà. Ẹni ajé I like irú ọ̀rọ̀ báyìí. Yes, because ẹ̀yin tèmi náà like láti mọ gbọ́ báyìí. Ó dó yẹn tán, ó pàtì, ó tún wá mú ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀yin tèmi, ní bí wọ́n ṣe wá ń ṣe voice note lọ, tí wọ́n ṣe ẹmọ àwọn tó máa ń ṣe live yẹn, tí fídíò yóò bá pọ̀, mo lè join yẹn lẹ́yìn. Wọ́n ní bridesmaid yẹn sọ wípé nítorí pé ìyàwó gangan Nàfísà, wọn lọmọ yẹn gentle níyàwó ẹ̀ tó fẹ́, ìyàwó alálùbáríkà tó fẹ́, wọn ló gentle. Ó fi ṣìnà, bóyá ṣìnà ni, bóyá wọ́n lo oògùn abẹnugọ̀ngọ̀ káyà má tààkà ni wọ́n lò fún, tí gbogbo tó wà lọ fọ́ rẹ̀. Tí mo bá ní èmi mi ò fẹ́ kí ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu mi, mo lè predict ìsíkọ̀tù marriage yẹn, mo lè predict ìsíkọ̀tù ìgbẹ̀yìn marriage tó lọ fẹ́ bridesmaid tiẹ̀, because you cannot burn your cake and still have it. Tí mo bá ní kí n tún fún yín ní English, Akin Ọláìyá,
àkàrà òyìnbó ẹ lè jóná kẹ́ tún wá jẹ kẹ́ gbádùn ẹ̀. Eléyìí ọ̀dàlẹ̀ burúkú, ìwà ọ̀dàlẹ̀ lélẹ̀. Mo mọ̀ pé Akínọlá yóò jáde nísìnyí, like you will come and you will talk your own side of the story. Kí ni ọmọdé yìí fẹ́ ṣe fún ẹ? Ọmọ píníṣì, as a husband, mo sọ lánàá, mi tiẹ̀ wá mọ̀ pọ̀rọ̀ ti wà á lẹ̀bẹ̀ pé as ọkọ wọ́n ni wàá mọ̀ tọ́yàwó ẹ̀ sọ́nà. Mọ́ assume pé ó ti mọ gbogbo ẹ̀ tán. According to the girl, ó ní àgbàlagbà ni. Òun rò pé at least ó yẹ kó ó lè ní common sense dáadáa. Ọ̀dàlẹ̀ lélẹ́yìí o, ìwọ ọ̀dàlẹ̀, ìwọ ọkọ mi tó wà ń bẹ̀ yẹn lọ́kùnrin, ẹ má wùwà ọ̀dàlẹ̀ o. Ìwà eléyìí kì í ṣe ìwà kan tó dáa o. Ẹ̀yin náà sì mọ́ gbàdúrà